Aliu, Ọlọ́run ṣóò tó ṣe yẹn ó mú yes. In fact ọmọ ni ẹ ọmọ tó fi ń yangàn nìyẹn. Sórí first thing first èmi ò ní issue pẹ̀lú ẹ o bọ̀ àwọn kọ́kọ́ wà tó sọnù ṣó yẹn tá a fẹ́ analyse ìwọ àti alákọ̀ọ́kẹ́ first thing first ó ní tí ìwọ àti alákọ̀ọ́kẹ́ tẹ́ bá bára yín jà ká má dá sí of course àwa gan ò dá sí àwa ní kẹ́ gbébọn fúnra yín jẹ ni a dá sí kí ṣòro pa dá sí ni a dá sí a ní kẹ́ gbébọn fúnra yín jẹ ni torí o ti sọ pé ikú nìkan ló ń gbaṣọ lára ewúrẹ́ ikú nìkan ló máa yà yín ó dẹ̀ tún sọ pé ikú tó yẹ kó pa àǹtí alákọ̀ọ́kẹ́ kó pa ìwọ kó kúkú máa mú ẹnu ẹ ló fi sọ so a dá sí nǹkan tó sọ là ń bẹ́ẹ̀ analyse nǹkan tó sọ ó ní kì í ṣe ilé ayé yìí mọ́ pé o ò lè rude o ò lè betray alákọ̀ọ́kẹ́ ó da ayé tó ń bọ̀ èmi sọ pé ní ayé tẹ̀ wà ẹ sì máa gbébọn fúnra yín jẹ ni that is just it. ọmọ tó kọ́ wo ọ̀rọ̀ jágeere lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ you are another material another Lizzie's material kò tẹ̀ tí ìyá sáìn níbi tó o ti máa ṣiṣẹ́ fún ẹni kò dẹ̀ fẹ́ kó lọ máa bẹ̀bẹ̀ scout bó ṣe mú analysis àǹtí Jayé Kútì mo fẹ́ bèèrè nǹkan lọ́wọ́ Aliu ṣé àǹtí Jayé ṣe Lizzie ni kó tó bẹ̀rẹ̀ sí analyze àbí ṣé Lizzie ṣé Lizzie bó ṣe wà yẹn ṣé ó ń ṣiṣẹ́ ní sinimá àbí àǹtí Jayé porúkọ Lizzie ṣé sinimá dé gbogbo ìjà tí Lizzie ń jà lórí social media tó fi lọ gánú sí ṣé sinimá wọn ò bá yé anybody jẹ́ o screen time làwọn people wọ̀nyí screen fún ọ wípé wọn ò fáwọn ní screen time wọn ò fáwọn ní enough screen time ṣé sinimá movie táǹtí Jayé ṣe báwo ló ṣe bá yé Lizzie jẹ́ torí ó wá gánú sí báwo ló ṣe bá yé Lizzie jẹ́ torí ó wá gánú sí. A lot of things that you said ní pé ó ní mo ti analyse fún yẹn in case tó bá wo fídíò yẹn tún lọ tún fídíò yẹn wò a kì í ṣọ̀dẹ̀ o lórí social media ohun èlò àlòpatì ló jẹ́ irinṣẹ́ ló jẹ́ fún Lizzie irinṣẹ́ ló jẹ́ fún Lizzie kò dẹ̀ tí ì rẹ́dí láti lò ẹ́ fún iṣẹ́ tó wálé ayé ẹ̀ wá ṣe kò tí ì rẹ́dí àti lò ẹ́ ìwọ wá lọ ń bẹ́ nísìnyí iṣẹ́ tí Lizzie fẹ́ kó máa ṣe fún òun ni pé kó lọ máa praise òun ní comment section kò fẹ́ kó ní mind of your own kò fẹ́ kó ní platform of your own all she wants from you is to keep praising her just be singing praises to her nǹkan ẹyọ kan tó fẹ́ lọ́dọ̀ ẹ̀ nìyẹn ìwọ wá lọ ṣiṣẹ́ àǹtí Jayé Kútì ó mọ̀ pé ẹran ńlá láǹtí Jayé Kútì àkànkẹ́ ló yẹ kó o gbé fún wípé kó lọ máa ṣe ìwọ wá lọ bẹ́ kákọ̀kẹ́ tó bẹ́ ṣèbó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ kákọ̀kẹ́ analyse kó wá lọ gbé fídíò tákọ̀kẹ́ fi analyse kó wá bẹ̀rẹ̀ sí máa analyse ẹ̀ you are the analysis of the analysis iṣẹ́ tí Lizzie gba ẹ̀ fún nìyẹn gbogbo nǹkan tó wá ń sọ tó ń sọ pé ó burú gan Àríkẹ́ náà kò gbádùn gbogbo yín wà ókè Lizzie nìkan á jẹ́ pé ìyá yín fèlì nìyẹn á jẹ́ pé ìyá yín fèlì yín nìyẹn ó fẹ́ láti raise yín ó fẹ́ láti sọ yín déyàn tó fi wá jẹ́ pé ìyá tó bí ẹ láti kékeré kò lè raise ẹ Lizzie nìkan ló raise ẹ at the end of the day ṣé nǹkan tó raise náà at the end àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Aliu ṣé nǹkan tó raise náà ni kí ló ti wá rí gbèsè ní ayé because you are saying it as mo conversing wo fídíò yẹn gbà ó fọ́ọ̀nì gan-an sórí ilé tó dùn mọ́ mi inú tí mo ti fẹ́ kó tẹnu mọ́ dáadáa tí Àríkẹ́ yẹn ni torí ó dàbẹ̀ ni pé wọ́n kọ́ ẹ dáadáa ó gbọ́n dáadáa ṣùgbọ́n báwa expatiate lórí ti ayé Àríkẹ́ tó ti rí jálajàla tó jẹ́ pé Lizzie ló tú ayé ẹ̀ ṣe kí ni èjì Àríkẹ́ ṣé kò yẹ kó ti wà nílé ọkọ ṣé kò yẹ kó ti níṣẹ́ tiẹ̀ ó máa sin gbà ṣèbí inú ilé Lizzie náà ló bímọ sí ó máa sin gbà tó máa fi kú ni Aliu ó máa sin gbà tí tó máa fi kú ni sórí àwọn nǹkan tó sọ nípa Àríkẹ́ yẹn ìyẹn gangan ni mo fẹ́ kó expansion
àṣẹ jọ̀gẹ̀dẹ̀ ẹnu oṣó ni Àríkẹ́ jọ̀gẹ̀dẹ̀ ẹnu ẹ̀yìn èèyàn ẹ̀ mọ́kàn Àríkẹ́ sọ́dọ̀ nù kí ló dé tó jẹ́ pé ẹ̀yìn abirùn ni Lizzy máa ń kó jọ náà. Lizzy ò kó lórí ire jọ ìwọ fúnra ẹni fẹ́ náà rẹ̀ sọ pé ayé yín ti bàjẹ́ kó tó di pé Lizzy rí yín he at the end of the day ṣé nǹkan táyé yín náà amount sí lélẹ̀ ṣé nǹkan táyé yín náà ó ní ọpẹ́lọpẹ́ Lizzy lára Àbíkẹ́ wípé gbà tí Lizzy ń lọ tọ́kì tó fẹ́ lọ rajà Àríkẹ́ gbàgbé owó so torí pé ó ti wá gbàgbé owó tá ní òkè ń gbàgbé nǹkan because sometimes I used to look at it like ibo náà ti ń rí yín náà àtẹ̀yìn àti alákọ̀ọ́kẹ́ yín ibo náà ti lọ́ọ́ rí yín mú wá náà because I don't understand. Ó ní Àríkẹ́ gbàgbé owó ọpẹ́lọpẹ́ Lizzy lára ẹ̀ tó ń kọ pé kó má máa gbàgbé mọ́ kó má máa ṣe kinní kan mọ́ wípé kinní kan ṣe kinní kan so ìyẹn báyìí ni Lizzy fi jẹ́ ọlọ́run gbogbo yín ìyẹn ni Lizzy ti ẹ fọ́ ní gan o ó tẹ̀ tí wọ́n mention kankan sórí àwọn nǹkan sórí gbogbo nǹkan tó sọ àwọn nǹkan díẹ̀ tèmi pay point ó sọ pé ládùúgbò ṣe try àti convince ẹ tó wọ́n ti wá jọba wá sọ èèyàn tó wá convince ẹ pé kó má ṣe kinní pé kò má bá wa sọ orúkọ èèyàn tó wá fi nǹkan kan convince ẹ pé they try to convince you away from Lizzy kí ni àǹfààní tó tẹ̀ tí jẹ́ àǹfààní ṣé bí anú ẹ ló fi sọ pé ṣàǹfààní fún rẹ fún jẹ́ ẹ fún àwọn ọmọ ẹ púpọ̀ pẹ́lọpẹ́ Lizzy ṣé o ti ní àǹfààní ilé ayé ni àbí kí ni ó ní ọmọ ológo ògo 200,000 view lórí fíìmù lórí kíní pẹ̀lú bó ṣe mọ Lizzy tó ṣé gbogbo ògo òun náà nìyẹn èmi ò bú ẹ àlàyé ọ̀rọ̀ ni analysis là ń ṣe wàlíù ṣé gbogbo ògo òun náà nìyẹn Lizzy gan rògòlò ó ní mò ń sọ pé kí ló dé tó jẹ́ pé gbogbo abirùn ni Lizzy máa ń kó kiri bọ́dà láti abirùn ni Àríkẹ́ abirùn ni lẹ́nu eléyìí lẹ́nu Aliu gan nǹkan tá a mọ̀ Aliu ló yá jẹ́ ká mọ̀ pé abirùn ni Àríkẹ́ èèyàn tó bá tẹ̀ ti rá Àríkẹ́ gan láti mọ̀ pé ọmọdé yìí gbéyàn tó ní Down syndrome ni láti abirùn ìwọ gan Caro White ambassador àwọn abirùn ó ní Caro White ni kò sí pé kinní kankan wà ń bẹ́ẹ̀ àṣẹ ayé ẹ̀ ò ta sánsán ó ní bóun ṣe wà yìí ó ní mùsùn lòun ó sadist lòun how does that impact your financial life torí pé o jẹ́ sadist so how does it nǹkan tó bá wù ẹ́ ló lè jẹ́ o lè jẹ́ ọ̀tí ò kì í sọ̀rọ̀ personality nìyẹn they cannot change people's personality ó rí pé at the end of the day ó ní ẹ kọ́ máa dà sí ọkọ́ máa bẹ́ẹ̀ like wípé tí Lizzy bá bẹ́ẹ̀ wí téwà tí ẹ bá jà pé káwọn èèyàn kọ́ ṣáà máa show love náà là ń show ara love náà lélẹ̀ love kan ò jẹ́ léyìí lọ love náà là ń show love kan ò ju kíni kò jẹ́ léyìí lọ ó ní kọ́ máa bẹ́ẹ̀ show love kọ́ máa bẹ́ẹ̀ show likes wípé that's the only thing you need that's what we are giving you wípé ìwọ àti alákọ̀ọ́kẹ́ ó ti sọ pé ikú tó yẹ kó pa alákọ̀ọ́kẹ́ kó pa ẹ́ mo ti sọ pé òkè ẹ máa gbébọn fúnra yín jẹ láàsì ni ló bá tán love kan ò jù yẹn náà lọ irú love táwa mọ̀ tá a lè show sẹ́yìn méjèèjì nìyẹn because from here the next thing sórí bó ṣe kó èpè fún ẹ sórí bí alákọ̀ọ́kẹ́ ẹ ṣe kó èpè fún ṣẹ̀dá àwọn ọmọ ẹ ó tún sọ pé o mọ̀ wípé ayé tó wà yóò máa fi sin Lizzy kú ni ó wá sọ pé òun ayé tó ń bọ̀ sórí ayé tó ń bọ̀ ìwà ti kú àwọn ọmọ ẹ ló tún máa continue láti máa sin Lizzy èmi bẹ́ẹ̀ sórí ọ̀rọ̀ tó sọ mo bẹ́ẹ̀ expatiate ẹ̀ dáadáa sódà ó máa yé àwọn èèyàn tó bá sin Lizzy tó kú sí díẹ̀ àwọn ọmọ ẹ náà máa gbé ṣe bí alákọ̀ọ́kẹ́ ẹ ni àbí ẹgbàmíkẹ́ ẹ àwọn ọmọ láti ò ti máa gbé lọ́jọ́ ayé ẹ̀ ń sìn báyìí bí láti ṣe ń sin Lizzy kọ́ láwọn ọmọ ẹ̀ náà ṣe ń sìn bí láti ṣe ń sin Lizzy kọ́ làwọn ọmọ láti náà ṣe ń bá sìn ní gbogbo yín máa sin gbà lọ́dọ̀ Lizzy kú ní Àríkẹ́ náà bó ṣe sin Lizzy ó ti ń bímọ síbẹ̀ òun náà ti bẹ̀rẹ̀ sí sin Lizzy nìyẹn gbogbo yín máa gbogbo ní gbogbo ṣẹ̀mọ̀ àwọn rádaràdá nú ayé Lizzy cannot compete she cannot flourish where people are making it kí ló dé pé ẹ̀yin abirùn ẹ̀yin tí ò dáa fún ẹ̀yin táyé yín ò dáa ẹ̀yin táyé yín ò ní ìtumọ̀ according to you ọpẹ́lọpẹ́ Lizzy láyé yín ẹ sọ fún Lizzy pé kó má ṣe olówó kan láàrin òtòṣì mẹ́fà kó lọ sáàárín àwọn èèyàn ńláńlá nígboro kó lọ máa compete ńbẹ̀ bóyá ó máa rọ́wọ́ mú ló wise gan a wise person will sit down on social media like a nuisance like that ó wà máa ṣépè fún ọmọ
kò tí kàn ẹni ọjọ́ tí Lizzy bá bẹ̀rẹ̀ sí wọn ìpè fáwọn ọmọ tó bí ń sìn wà á understand nǹkan táwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni you will understand ó ní mo dẹ̀ tẹ̀ ṣe ń sọ fún ẹ ṣé orílẹ̀-èdè tó dùn mí gangan pé ó ní àwọn èèyàn kan ń bẹ̀ pé kò fi Lizzy lẹ̀ pé kò sí nǹkan tó ti fi entice ẹ̀ you have to mention him nígbà yẹn o torí mi ìmọ̀gán tó gbé dání tó máa fi máa bẹ̀ you have to mention him àwọn tó wá bẹ́ẹ̀ you have to mention him nǹkan tó gbé wá fún ẹ tó fẹ́ fi wá entice ẹ you have to mention the name because I'm clearly like confused who and who they beg you who you be ìwọ tó ń sọ pé ò dá nǹkan kan kí ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ fún nínú ayé Lizzy gan you are still a nobody gan you are still ta ló wá fẹ́ bẹ́ẹ̀ kí ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ fún Aliu ó jẹ́ má gbéra ẹ síbi tó belong sí sórí bí Lizzy ṣe já ráǹkì ẹ bẹ́yẹn níwájú Lizzy gan èrà sì ní ẹ ò jẹ́ nǹkan kan sórí bó ṣe já ráǹkì ẹ má gbéra ẹ síbi tó belong sí má máa sugar coat ẹ fúnra rẹ don't do that to yourself sórí ilé ayé is a very very simple word is a very 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 simple word gbogbo rádaràda nonsense tó ń ṣe yẹn kò yẹ kó máa ṣe àìníṣẹ́ tó ń bá wà tìlàtìjà torí ẹ̀ lẹ́gbọ́dọ̀ ṣe lọ tẹríba lọ́ndà obìnrin torí pé wẹ́sẹ̀ tó bá yẹ kó mo ní ìyá ẹ̀ rèézì ẹ̀ ó ṣe kí ni ó fòbòjò náà ni tó bá yẹ kó já mọ́ nǹkankan ìyá ẹ̀ ló yẹ kó máa praise you put alárìíkẹ́ àbí alábìíkẹ́ àbí alákọ̀ọ́kẹ́ ó ṣì yẹn you put her over your mother that means your mother is a failure ó mọ̀ pé gbogbo nǹkan tó ń sọ nìyẹn wípé o amount to anything wípé àdúrà ìyá ẹ̀ ò gbà lórí ẹ̀ ṣáàdúrà alákọ̀ọ́kẹ́ gan ló wá gbà ń sìn ìwọ tó ń dúpẹ́ kí ni you put alákọ̀ọ́kẹ́ over your own mother biological mother wípé you amount to nothing o máa sin alákọ̀ọ́kẹ́ kú ni just imagine the things coming out of a man's mouth ṣé ọkọ ni wọ́n báyìí àbí èèyàn kan ló dẹ̀ fẹ́ náà Aliu èèyàn kan náà ló fẹ́ èèyàn kan ló jẹ́ kó gùn lóhùn ibo náà ti rí yín he náà because I keep wondering because èmi ò kí meet irú àwọn ọkùnrin bíi eléyìí ọkùnrin tí ó lè ṣiṣẹ́ tó jẹ́ pé ẹ lọ máa tẹríba fọ́ńdà obìnrin tí wọ́n nìkan bá jagun lé ayé yìí wàá jà àjàbọ́ ni torí ọkùnrin yẹn naturally you are a provider but you went to go and be substituting ibi tó yẹ kó o ti sá nǹkan tó yẹ kó o rí kó o sá wo bí ayé láti ṣe rí ṣó mọ̀ pé Lizzy ẹnu ló fi ń mu yín ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ lógo nìkan ẹnu nìkan náà fi ń mu yín wo láti wo nǹkan tí Fọlá ń sọ pé iPhone 3 àbí iPhone 1 fold Samsung fold náà fi fẹ́ láti Samsung fold lójọ láti lójú ẹ̀yin ẹ olè alápá má ṣiṣẹ́ ọkùnrin kàtígórì ẹ̀yẹn náà ni wọn náà wà ẹ gbọ́dọ̀ wojú obìnrin tó ti dáa fún ẹ gbọ́dọ̀ wojú obìnrin tó mo ti rí picture kan tí wà á tọ́lá kọ́kọ́ sódà wọ́n pẹ́ ẹ̀gùn lórí ara yín iṣẹ́ tó ń bá ara yín sùn ni because I don't understand tó sọ pé bó ṣe wà nílé ayé yìí ikú nìkan ló ń gbaṣọ lára ewúrẹ́ ikú nìkan ló lè yẹ ẹ̀yin méjèèjì ṣé ẹ̀ ń dóra yín ni ẹ jẹ́ àmọ̀ because of course alákọ̀ọ́kẹ́ ò lọ́pọlọ ìwọ kan ti jẹ́ ká mọ̀ pé ìwọ náà ò ní ọpọlọ so ó máa understandable èèyàn tó bá gbé wèrè wá náà ló máa gbé wèrè lọ Aliu èèyàn tó bá gbé wèrè wá ló máa gbé wèrè lọ alákọ̀ọ́kẹ́ is àwọn ọkùnrin tó ti sọ́dọ̀ àwọn ló kò láìkọ ọkùnrin tó ń ṣe rere nílé ayé kò láìkọ ọkùnrin tó lè fact check kò láìkọ ọkùnrin tó lówó lọ́wọ́ àwọn tí ò bá ti ní nǹkan kan fantasy alákọ̀ọ́kẹ́ nìyẹn ọkùnrin tí ò bá ti já mọ́ nǹkan kan tí ò lógo tí ò rógo lò àwọn ni fantasy alákọ̀ọ́kẹ́ ṣé o tún dó alákọ̀ọ́kẹ́ ẹ̀ ni tó fi sọ pé ikú ló máa yà yín nígbà tí wọ́n tún bá sọ pé ikú ló máa yà yín kí ni kí bọ̀dà láti tọ́ kí ni kí mi ò sórí ọ̀rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ ẹ mo ṣókí ni mo mú inú ọ̀rọ̀ ẹ wò Aliu eléyìí ò kì í ṣe ìjà ò kì í ṣe pé wọ́n ń drag ẹ ṣókí díẹ̀ tí mo rí dìmú inú ọ̀rọ̀ ẹ gbogbo nǹkan tó ṣe kínní òun nìyẹn tó sọ pé ikú ló máa yà yín ṣé ìwọ náà tún lọ sí basketball field níjọ ọlọ́run wàhálà ti wà ó ṣé ìwọ náà tún lọ sí basketball field yẹn èèyàn tó sọ pé ikú ló máa yà ẹ́ ló ń kó èpè fún ṣẹ̀dá ẹ̀ bẹ́yẹn ikú ló gbọ́dọ̀ yà yín lóòótọ́ ikú ló gbọ́dọ̀ yà yín torí ẹ̀ ò bá gbèpè orí ẹlòmíì máa gbèpè ó dá bórí tiẹ̀ ṣe ń gbèpè sódà orí ọmọ ẹlòmíì ò ní gbèpè bó ṣe ṣe sí tó kò lè pè ẹ́ lórí fóònù pé nǹkan tó ṣe yẹn ò dáa the only thing tó lè fi come across to you is to kó máa ṣe pé ìwọ gan tó jẹ́ pé o ti sọ pé láti lè yín èpè ti ń jà ẹ́ o ò rí ṣe o ò rí ná o ò rí lò
ibi tó tún wá lọ tó rò pé ó máa ní àlàáfíà ó máa rí ṣe ibẹ̀ yẹn náà tún ti ń ké pè fún ẹ wọ́n tún fi èpè ja ogun tó wà Aliu kò yẹ kó máa rí báyìí náà kò yẹ kó máa rí báyìí lọ náà ìwọ gan jókòó kó rò ó náà kí ni benefit alákọ̀ọ́kọ́ ẹnu ayé ẹ̀ at the end of the day wà wọ́n warriors gan àwọn tó rò pé ẹ oní family at the end of the day kí náà ṣe wọ́n já ẹkulẹ̀ ni Aliu àwọn tó rò pé wọ́n máa gbèjà wọ́n máa jẹ́ kiri kan kí náà ṣe ó rí pé wọ́n tètè pick side that's one thing mo fẹ́ kó understand Aliu nobody dey for anybody in this life ìwọ ló lè rò pé wọ́n dey for you Lizzy ti jẹ́ kó clear pé òun ò dey for you ìwọ ló ń lẹ́rẹ̀ ẹ mọ́ it's so obvious ìwọ ló ń ṣe kí ni ìwọ ló ń lẹ́rẹ̀ ẹ mọ́ Lizzy so she no dey for anybody she no dey for you she no send your papa she no send your papa kò rán ìyá ẹ̀ ń ṣẹ́ kò rán anybody inú yín ṣẹ́ understand that know that and know peace mi ò mọ problem tó o ní alákọ̀ọ́kẹ́ ikú ló ń gbaṣọ lára ewúrẹ́ ikú nìkan ló lè yẹ ẹ̀yin méjèèjì tó bá tún wálé ayé ọ̀dọ̀ alákọ̀ọ́kẹ́ ló fẹ́ yà sí I keep thinking like what the you know a whole grown up man wẹ́nu tó bá ti lè ń bleach ojú tó ń bleach ẹpọ̀n ó máa bleach ọpọlọ náà that is it ọpọlọ wèrè ti wà bleach down kò sí kí àwọn kinní yẹn kó má hẹ́ńtà inú ọpọlọ ẹ tó bá ti ń lo cream wọn jù gbogbo náà kù wèrè ló dúdú ẹ má tún máa lo cream ẹ má tún máa lo caro white ẹ ní lo cream gidi ìṣẹ́ hòtẹ́ẹ̀lì lára ẹ bó ṣe wáyé ìṣẹ́ ń tẹ́ẹ̀ lára ẹ náà ẹ wo ìwọ ló mọ̀ ṣá ibi tó bá sìn ẹ̀ dé tálákọ̀kẹ́ bá sìn ẹ̀ dé ó wá ti sì ẹ́ wọnú gòtò ọjọ́ ìlara ẹ̀ ọjọ́ tálákọ̀kẹ́ bá kú ó gbọ́dọ̀ tẹ̀lé lọ ṣèbí ikú ló gbaṣọ lára ewúrẹ́ ó gbọ́dọ̀ tẹ̀lé lọ ó gbọ́dọ̀ kú tẹ̀lé o abọ́ bá kú ni abálákọ̀kẹ́ kú lélẹ́yìí ó gbọ́dọ̀ tẹ̀lé lọ ó gbọ́dọ̀ bá kú àjẹ́bẹ̀ ọ̀dàlẹ̀ ní ẹ olóṣì àtijẹ àtimu náà ni Aliu àtijẹ àti oyè wa àtijẹ àtimu náà ni Ọlọ́run má fi síbi tó nira shame dey catch me on your behalf Aliu ọmọ òṣì.